ẹ̀yin tèmi Madam Dorcas Adeyinka ti jáde sọ̀rọ̀ o, ó ti dá àwọn haters lóhùn. Àwọn wo ni haters? Kí ló sọ fún wọn? Èsì ọ̀rọ̀ wo ló fún wọn? Ẹ jẹ́ a jọ wo fídíò yìí ká jọ gbádùn ẹ̀ jọ̀ọ́. As usual, ẹ máa bá mi like, ẹ máa bá mi share, kẹ́ máa comment. Ẹ̀yin tí ẹ ti subscribe, ó yẹ ẹ bá mi tẹ subscribe button yín, kẹ́dẹ̀ tẹ notification button yín. Ọwọ́ tẹ fi ń subscribe, tẹ fi ń tẹ notification, tẹ fi ń share, tẹ fi ń like, tẹ fi ń comment. Ẹ ní fi gbọ́mọ sí o, ẹ ní fi rí wàhálà, ẹ ní fi sanwó ìbànújẹ́ lágbára Ọlọ́run. Ẹ ṣé. Ẹ kalẹ̀ o. Ẹ jẹ́ bá wa ṣe ètò yìí. Ẹ káàbọ̀. Orí peace la wà. Peace. Orí peace la wà. Àwa ò jà o. Àwa ò jà rárá. Ṣé o gbé bọ́dí ni? Màmí. Ṣé o yẹn loud gan? Ṣé o yẹn loud bàjẹ́? What a wonderful show. Ẹ jẹ́ gbàgà ìjókòó ẹ wọlé. Àlàyé la máa ṣe fúnra wa. Ẹ bá wa wọlé, ẹ bá wa ṣe ẹ̀ṣọ́. Gbogbo show tó ṣẹlẹ̀ lórí Facebook lẹ́nìí. Mommy gbé body and stuff gbogbo ẹ̀ láti wò. Very nice show, very beautiful. As I have said previously, Mama, I'm not going to abuse you. If you think you come online, kíní kan, ìgbà kan, ó ṣe báyìí, ó ṣe àwọ̀, ó ṣe kòkó bàbá sàsùn, ó nígbà, ó ṣe kíní kan, ó mú ní kánkàkàkò, ṣe plẹ́sà mú ẹ̀bà, àrìndìn. Gbogbo àwọn rubbish yẹn ò jẹ́ wá. Mo like the fact that you are always speaking well of my husband, how he's very handsome. Thank you. Ìwọ tó ń jẹ́ pretty Bọ́láńlé yẹn, stop telling me you need to rest. Má jẹ́ n block you. Mọ nǹkan tó máa kọ sórí bí o. Because mi ò kì í rí ẹ ń bí tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí mi ò bá kì í rí comment ẹ ń bí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Don't tell me shit. Tá bá máa sòtítọ́ fúnra wa, tá à ní parọ́. Gbogbo àwọn ètò tẹ́ ti ń ṣe látijọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ wọ̀ àwọn show rádaràda rédèrèdè. Kò sí kankan nínú ẹ̀ tí mo ti rí tó mú yes. To those of you that get so worried, ìgbà tó wá fún yín ní fàbù, messages pọ̀ nínú inbox yo, it's loading. Ẹ rí pé that some of you didn't even believe me. Alpha báwo ni? Mo hope pé inú yín ṣé ẹ ti wà okay nsìn? Ṣé ẹ ti wà alright nsìn? Ṣọ́kàn yín ti balẹ̀ nsìn? And then to the Malus that believe that she has one evidence with her against me. How far her market? Ṣé mi máa ń sọ̀rọ̀ ni? Dorcas ò kì í sọ̀rọ̀. Tó bá ti di lọ́la, gbogbo àwọn messages yẹn, máa ṣe kí ni? Mo máa gbé messages yìí, mọ̀mọ́. Mo máa gbé messages wọn wá sí orí Facebook. Because she was, skipping all her messages, which I'm going to bring back tomorrow, and I will show you the full conversation on that WhatsApp chat. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ pé wọ́n rí voice mi, wọ́n rí play, because I know they talk. As a matter of fact, it is all her voice that is on my phone, all right? And I'm also going to play some of our recordings. Apart from voice messages, I'm going to play some of our recordings. So, mo rí ènìyàn tí màmá yín, mo rí ènìyàn tí wọ́n jẹ́ lórí Facebook. Mama lies a lot, too much. As in, her lies, ó lè ṣe kíni, ó lè gbé èèyàn lọ sí coma. Irọ́ ti pọ̀ jù. Okay, let me start with Mommy Gbébọ̀dí. All the voice messages between herself and Mama Gbébọ̀dí, gbogbo ẹni mo gbọ́, there is nothing implicating. Yes, they moved close to her, and they shouldn't have. Because the game plan she had is this. Let me analyze the reason why she's so hurt, the reason why she's in pain. Mo ti sọ lórí show, sórí show Mama Gbébọ̀dí ni àbí lórí show tí mo ṣe lánàá ni mo ti sọ, ni mo ti explain. She believed that she has won them to herself. Do you remember during the time of KB at Ìyábàdàn? Ìgbà tó rí pé òun ti win ní KB at Ìyábàdàn to her side, bó ṣe switch nìyẹn.
So she actually believed that she has won those two people to her side because they normally call her Daddy David Infinity will call just to make peace because he actually knows that she wanted to fight Dorcas. She's the one that is always bad-mouthing me to all of them. She will call Daddy David Infinity, she will badmouth me. She will call Mama Gbebody, she will badmouth me. Then she will call me, she will badmouth them. And I will bring her voice messages to prove what I am saying to Bati Dilola. Yes, she was recorded. She was recorded because she can never be trusted. It's not the first time. So that is why she was recorded. And nobody gives a fuck. Nobody gives a freaking fuck. So I'm going to play. Nothing is implicating Mama Gbebody. Nothing is implicating Daddy David Infinity. So far, so good. And for myself, me, Dorcas, you don't even have my voice message because I don't talk. Well, we talk on the phone. Most of our conversation is phone to phone. And the only thing you used to do is to badmouth all those people because you wanted them to your side. You wanted to jawongba. That's what you wanted. Àwọn wo ló wà lọ́dọ̀ yín tó jẹ́ people that can speak, that can face us here? Nobody. And you know that I have a very, very strong backing. And you were very hurt by that. Okay, Mama, ẹ jẹ́ ká sáré ṣe, ẹ jẹ́ kí n fún yín ní explanation kan ráńpẹ́. I will not beg you not to blog Oyinkan. You blog Oyinkan, I blog all your grandchildren. You blog all my son, I blog all your grandchildren. I have their latest pictures. All of them. I'm a blog them, so I'm a shebe in for hour. Cause no long thing. I don't care anybody blogging my children. I don't care. That's why I post them on Facebook. I don't care if you blog King. I don't care if you blog waiting you want to blog. I'll blog all your children. So that's not a problem. That's not a problem. Now, you said only doku doni dokas. You can see that the way I'm talking, I'm not swearing, I'm not cursing, I'm not abusing you. I'm not going to do that because I have said I will not do that and I'm not going to do that. Ẹ jẹ́ ká wọnú ìgbésí ayé Tina lọ. Ayé Tina ò dáa. Ṣé Tina jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ ni? Olórí burúkú ọmọ tán fi ń ṣépè fọmọ ni Tina. Let me tell you nǹkan kan. Bí Tina ṣe wà, no matter the problem tí ò bá wà láàrin òun àti bàbá ẹ̀. Gbogbo yẹn náà la máa gbé wá, a gbé bàbá Tina and everything wá. Àti gbogbo àwọn interview tó ṣẹlẹ̀ nígbà yẹn. Kò yẹ kí Tina abandon bàbá ẹ̀. Ó wá abandon bàbá ẹ̀, wọ́n wá gbé wá sórí Facebook. Tí ayé Tina bá dáa ni. Wọ́n wá gbé bàbá ẹ̀ wá sórí Facebook tó ń yàgbẹ́ sínú pópó. It is even an embarrassment to you. Ẹ mọ̀ pé Tina ti ń ṣe kíni? Tina ti ń forí gba ìpè fúnra ẹ̀. Kò sí nǹkan tí bàbá tó bí lọ́mọ tí ò bá ṣe fún. Kò sí bí ìyá tó bí kíni. Kò sí bí ìyá tó bí Tina tí ò bá ṣe manipulate life àti heart Tina tó. Kò yẹ kí Tina abandon bàbá ẹ̀, bàbá tó bí ni. Ẹ jẹ́ kí n fi Àṣàkẹ́, ẹ jẹ́ kí n fi ṣe example fún yín. Gbogbo wa la ṣe show fún Àṣàkẹ́ lórí Facebook yìí. Kò sọ̀rọ̀ tá a sọ s'Àṣàkẹ́ tán. Kò sí èébú tá a bú Àṣàkẹ́ tán. Àwọn èèyàn rò pé kíni? Àwọn èèyàn rò pé bóyá irọ́ ni. Ẹ wo bí tí bàbá Àṣàkẹ́ ń gbé and he was an international star. Ìgbà tán wá drag Àṣàkẹ́ tán drag Àṣàkẹ́. Àṣàkẹ́ wá ṣe normal. Ó wá ṣe kíni? Ó wá bá orí àtẹ́lẹ̀dá ẹ̀. Ó wá bá sọ̀rọ̀. Ó wá padà. Did you see what Àṣàkẹ́ did recently? Brand new car. Do you remember that time? Wọ́n ní ìyá Àṣàkẹ́ ló ń poison ní mind Àṣàkẹ́ tí kò jẹ́ kí Àṣàkẹ́ kó ṣe kíni? Kó look after bàbá ẹ̀. Àṣàkẹ́ wá ra mọ́tò fún bàbá ẹ̀. Ó dẹ̀ tún rà fún ìyá ẹ̀. Àmọ́ níbi tí ayé Tina bàjẹ́ dé tó jẹ́ pé gbogbo ilé ayé ẹ̀ kò mọ̀jú kó máa dóko lọ tí ẹ ti bàjẹ́ ayé Tina ti ta. Wọ́n dẹ̀ gbé Tina, wọ́n gbé bàbá ẹ̀ wá sórí Facebook. Bẹ́ẹ̀ pọ́n bàbá Tina bó ṣe ń le fẹ́rẹ́gẹ́dẹ́ ni.
ìyá ẹ̀ wá manipulate mind ẹ̀ pé bàbá yín ó ṣe gbá o bàbá yín ó ṣe gbá. ọmọ tó bá fẹ́ forí gba àdúrà tó fẹ́ forí gba àdúrà kò sí nǹkan tí ìyá ò bá sọ nípa bàbá. ò ní ṣe kíni ò ní abandon bàbá ẹ̀. Tina grew up in Nigeria, ó yẹ kó lọ́gbọ́n lórí, kò ń ṣe pọ́n bí sí Europe. ṣebí Naija náà bí sí. èló ni 50,000 25 pounds. èló ni 100,000 50 pounds. títí náà ò lè máa fún bàbá ẹ̀ pé kó fi jẹun. bàbá tó fokódó ìyá ẹ̀ tó ṣe kíni tó ṣe bó ṣe wá sílé ayé. Tina dẹ̀ máa ra tíkẹ́ẹ̀tì á lọ sílùú Nàìjíríà ó lọ ń ṣe kíni ó lọ ń dóko kábíyètí dọ̀kásì báyìí ni o. ṣèbí mi dálùjọ, that's not a problem. It is a big embarrassment. wípé irú sítórì burúkú sítórì tó ń rùn bẹ́ẹ̀ yẹn ó máa ṣẹlẹ̀ nínú ayé ẹ̀yin tẹ́ pera yín ní blọ́gà àgbàlagbà. ayé ọmọ yín bàbá rẹ̀ ó ń ṣe òfò nílùú Nàìjíríà. ẹ dẹ̀ ní pé ká máa ṣe kíni ẹni pé ká máa ṣe ká máa fún yín ní respect ká máa ṣe. ó lórí burúkú ọmọ ni Tina. Tina kò ń ṣọmọ tán fi ń ṣàdúrà fọmọ, ọmọ tán fi ń ṣépè fọmọ ni. èpè bàbá ẹ̀ ti mọ̀. wo bàbá Tina ò nídìí láti ṣépè fún. ibi làwà Mr. Banwo àbí kí lórúkọ ṣolú Banwo ni màá gbé story. mo fẹ́ ṣe analysis bàbá yẹn, mo máa ṣe analysis bàbá yẹn. I'm bringing the whole video back. bàbá tó look after tó bí sílé ayé. ẹ jọ̀ọ́ kí ni ìrònú Tina tó da aago mọ́wọ́? kí ni pọ́ìntì ayé Tina tó wà nínú ayé tí Tina Ògúnbànwò tẹ́ máa sọ fún wa pé my daughter is driving a new car olórí burúkú wo ni Tina ń gùn nígbà tí ayé bàbá ẹ̀ bàjẹ́ sílùú Nàìjíríà? èpè wo jẹ́ ń sọ nǹkan fún ẹ. gbogbo ìwọ ọmọ tó o bá ṣe kíni tó o bá wà nílé ayé nǹkan kan tí ò bá ṣẹlẹ̀ láàrin ìyá àti bàbá ẹ̀ má jẹ́ kó affect relationship láàrin bàbá ẹ̀. ojú gbà wá tì fún yín. níbo ni Wálé wà? ọmọ yín alákọ̀ọ́kọ́ níbo níbi tó wà? wọ́n sọ pé ó ṣì èrè wọnú igbó ni ẹ̀dẹ̀ ń tàgbo ṣikoloko madness. kí ló dé tí àgbo ṣikoloko madness tẹ́ ń tà kí ló dé tẹ́ ẹ̀ fi ṣe kíni kí ló dé tẹ́ ẹ̀ fi wo Wálé wèrè? ìyẹn tí ṣikoloko madness tó mú tó ya wèrè wọnú igbó lọ. instead màmá ẹ máa lọ ń jí ọmọ ni ìyẹn tí wọ́n ń pè ní rílí wáànù. tán bá wá ń sọ pé níyàn ń fẹ́wọ́ ẹ máa ní dọ̀kásì ń jalè. bàbá àyáláyà àgbà níyìn gidi. ẹ̀dẹ̀ pákéjì wa lórí Facebook ń bí gbogbo wa dẹ̀ ń wò pé lẹ́kan ọmọ mọ̀mọ́ tó ń sọ pé ó ṣe èrè ó ya wèrè o tó ń ṣe ṣikoloko madness o lẹ́kan tó ti ya wèrè tó ti jájá o tó ń ṣe ṣikoloko madness o wọ́n lára ayé lẹ́kan ti ya àṣẹ pákéjì ni àṣírí lílẹ̀ lọ jí gbé. kí ló dé kí ló ṣẹlẹ̀? ẹ bá ń pè èèyàn lólè kò tọ́ sí yín lẹ́nu láti máa pa àwọn èèyàn lólè. bẹ́ẹ̀ náà ṣe lọ dí rílí gbé nìyẹn. rílí tó jẹ́ pé kò kí ń ṣọmọ yín ẹ dẹ̀ sọ pé lẹ́kàn ni. gbogbo àwọn èèyàn dẹ̀ ń pè lórí show wọ́n dẹ̀ ń ṣe congratulation ma mama wọ́n ti rí lẹ́kàn tó ya wèrè tí ṣikoloko madness tó mú tíya rẹ̀ ń ṣe kíni tíya rẹ̀ ń ta àwo ṣikoloko madness àmọ́ tí ṣikoloko madness tí màmá rẹ̀ ń tà tí ò lè wòsàn. Jésù Kristi Ọlọ́run ọba o. kí ló ṣẹlẹ̀? kí ló dé tẹ́ fi lọ ń jí ọmọ ọlọ́mọ gbé? dọ̀kásì o kò ní ìwúlò kò ṣe gbá kò ṣàwo. aṣọ wù yín kọ́mọ yín graduate ó wù yín kọ́mọ yín ó gba certificate kó náà wọ graduation gown. màmá orí Google ẹ ti lọ ń jí àwọn ọmọ ọlọ́mọ gbé tí wọ́n graduate nítorí pé kíni nítorí pé àwọn ọmọ yín wọn làwọn èèyàn wọ́n kàn sórí burúkú nínú ayé ní. mo fẹ́ padà sínú ayé Tina mo máa gbé analysis bàbá Tina wá. mo gbọ́dọ̀ ṣe analysis show yẹn ọ̀rọ̀ pọ̀ nù show yẹn. màmá ṣé bẹ́ẹ̀ yín lẹ́ ń ṣiṣẹ́ blogger lórí Facebook? lẹ́ẹ̀kan ni mo mí ní sorry not Wálé ẹ̀yin lẹ́ ń ṣiṣẹ́ blogger lórí Facebook. màmá ẹ̀rọ mọ́tọ́ o mò ń bọ̀ lórí ayé Tina ẹ jẹ́ n sáré sọ̀rọ̀ lórí ayé Wálé. màmá a ní mi ò lè bú yín sẹ́kí mo fẹ́ bú yín fún ẹ rí ọmọ tọ́. kò sírú ẹ̀ṣẹ̀ tí bàbá Wálé ò bá ṣẹ̀ Wálé kí Wálé máa sọ pé òun máa fi ẹ̀ṣẹ̀ òun máa fi design gbogbo ọpọlọ bàbá òun. abájọ tí nínú gbogbo orí Facebook yìí kò sí ọkùnrin kankan tó jáde tó wá pariwo ọmọ àlè ni wọn mo ti dìsóònù wọn mi ò fẹ́ wọn. màmá ẹ̀yin lẹ gba history kìíní yẹn ẹ mú number 1 ó mú yes evidence ẹ wà níbi tí bàbá tó bí àwọn ọmọ kò sí èèyàn kankan tá ẹ lè pè lọ́mọ àlè lórí Facebook yìí. bàbá tẹ́ bí àwọn ọmọ fún ó lọ́mọ àlè ní gbogbo àwọn ọmọ tẹ́ bí àwọn ọmọ yẹn dẹ̀ proof pọ̀ ọmọ àlè làwọn tó tọ́. Wálé sọ pé òun máa jùṣẹ́ fún bàbá òun. màmá o explanation là ń ṣe fúnra wa àgbùdọ̀ búra wa kò síjà orí píìsì náà la ṣe wà. màmá ìwà ìdọ̀tí ni ní ìgbà tí Tina tó bá tún ṣe kíni a wà nínú fracas ṣe báwa tá a wà nínú fracas là ń fọ́ra wa lẹ́nu là ń dóra wa èwo wá tún lọ mọ màmá náà mafia tó ń dó Frank Balẹ̀
ṣé bẹ́ẹ̀ láyé Tina bàjẹ́ sí bí Tina ṣe tẹ́ ẹ ṣe ní ó fàyàn ó ṣe gbá ó ṣàwò ó ṣe kòkò bàbá àsásùn Tina tó jẹ́ kó ti jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ ọkọ kú mọ́ lórí. Kí ló ṣẹlẹ̀ sí ọmọ tí Tina fẹ́ ní South Africa? Ọmọ ẹ̀ oh God, ó lè fẹ́ bá ṣe ìdí. Sorry. Má bá ṣe ìjẹ́ ẹ̀jọ́. Táìmù wo ni ṣé ìwà lọ wá sí báyìí? Ẹ jẹ́ kí n continue. Tina tó jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ ìyẹn ló fà tọkọ fi ń kú mọ́ lórí tíyẹn lọ ń ṣe kíni tíyẹn lọ ń họ́ọ̀gì transformer. Màmá orí ọ̀rọ̀ ayé Tina aláwa la wà lórí fracas. Kí ló dé tí ayé Tina bàjẹ́ gbogbo Dublin kòrókòdó ń bẹ̀? Tina tún sanwó oko tán fi gbé lọ sí Spain tí wọ́n lọ fi ń jẹ òbú ẹ̀. Frank Balẹ̀ jẹ́ ká mọ bóbó Tina ṣe ń rùn sí i. Òun ló wá sọ fún wa evidence ẹ̀ wà a máa post ẹ̀ sórí Facebook. In fact Frank Balẹ̀ jẹ́ kó yé wa pé lọ́jọ́ kan tóun ń gbà sí fún Tina ó ní ṣe ní ṣikoloko madness ó ní ṣe ló mú Tina tí Tina bẹ̀rẹ̀ sí ní wúkọ́ ọ̀fẹ́. Kí ló ṣẹlẹ̀? Ṣé kò ságbo má jẹun wúkọ́ ni? Ṣé bá gbolẹ̀ ń ta? Ó yẹ káwọn àgbo tẹ̀ ń ta yẹn ó yẹ kẹ́ ẹ lè fi wo gbogbo ikọ́ ọ̀fẹ́ tí Tina ṣé Tina fẹ́ fi kọ́ ṣó fẹ́ fi já wọn lóko jẹ náà? Frank Balẹ̀ òun ló ṣe show tó jẹ́ kó yé wa bí òbó Tina bó ṣe ń ṣe kíni bó ṣe ń ṣe pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ pìṣìpìṣì. Tina ò máa bá wa sí lórí fracas. Màmá kí ló dé tó jẹ́ pé gbogbo Dublin Tina ò rókó dó ń bẹ̀ orí Facebook fracas wa ni Tina tó ti wá ń já oko jẹ. Màmá PS Homes and Property ọ̀nkú yẹn ò máa ṣe nǹkan kan fún yín. Síbẹ̀ rí pé mi bá yín bú wọn too much mo kàn wò pé kò wọ́ ọ̀tẹ̀. Ẹ̀yin gangan lẹ ṣe kí ni? Ẹ̀yin gangan lẹ bá yí àwọn tó ralẹ̀ lọ́wọ́ wọn jẹ́. Kò dẹ̀ sí kò sí kankan nínú àwọn tó ralẹ̀ lọ́wọ́ PS Homes and Properties tí EFCC lè ṣe nǹkan kan fún. Ẹ bá ti ń gbọ́ ó ti lọ. Níbi tí Tina táyé ẹ̀ bàjẹ́ tó ṣòfòdé nínú ayé tó jẹ́ pé kò mẹ́pọn kan lè yìn dó. Ó dẹ̀ tún fẹ́ gba ẹ̀pọ̀n ó tún fẹ́ jàgbà lọ́wọ́ kíni ó fẹ́ jàgbà lọ́wọ́ ìyá Ìbàdàn. Tina tún múra láti kíni ó múra láti odidi Dublin Island ó dẹ̀ gbé òbò ó lọ fi ká PS Homes and Properties ó lọ fi ká mọ́lé ṣe bí nítorí pé PS dòkò gbádùn ẹ̀ PS fi sílẹ̀ ó wò pé òbò lélẹ̀ ó sín tọ́ sí ebó ńlẹ̀ fi ń bayé PS Homes and Properties jẹ́. PS Homes ò jíyàn kankan lówó ẹ má bà bísínẹ́sì bọ̀dá yẹn jẹ́ innocent ni. Àmọ́ lọ́n ló máa wọn náà ṣe bá wọ́ọ̀nù ẹgbà yẹn ẹ já PS gbà lọ́wọ́ ìyá kíni ìyá Ìbàdàn ni kò ń ṣe kó jà yín ló lè nítorí pé ó síntọ́ burúkú sóbò Tina nítorí pé kíni òbò Tina ṣe pẹ̀ṣẹ̀pẹ̀ṣẹ̀ òbò Tina ṣe pùṣùpùṣù òbò Tina ó dúdú ó ń rùn ó bàjẹ́ ó kan burúkú lẹ́nu ìtorí ẹ̀ ní PS fi gbà dànù ìyẹn ló fà pé kẹ́ ẹ máa wá máa bà bísínẹ́sì arákùnrin yẹn jẹ́ all the time. Oh God, ọmọ ẹ̀ ti jí ní ṣá. Màmá ayé Tina ò dáa. Màmá ohun ìtìjú ni wípé tẹ́nìyàn bá bímọ nǹkan ayọ̀ ni. Mo máa gbé ọkọ Tina tẹ́ fi hàn lánàá yẹn ó ṣò dáadáa tí mo ní rẹ́kọ̀dù ẹ̀ lọ́wọ́ ni o máa gbé wá tó bá má wọrí a sì máa débẹ̀. Mo ti screen rẹ́kọ̀dù bẹ̀yẹn already. Màmá kí ló dé tó jẹ́ pé lórí Facebook ọmọ tí yín bímọ àlèbá celebrate ẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé mọ kí ló bí mi? Kí lẹ̀ ń hide family téèyàn bá ti mọ̀ pé wọ́n owó èèyàn ò dá ń tòótọ́ náà kò sígbà tí èèyàn ò ní mọ́ gbọ́kọ ọmọ pamọ́ nígbà tí Tina ti decide pé dandan Nàìjíríà ló ń ti fẹ́ lọ máa jákó jẹ. Kí ló dé tí Tina fi odidi Dublin sílẹ̀ ṣé bẹ́ẹ̀ yẹn lẹ ti bà Dublin jẹ́ tó ní tí Tina wá ń ṣe kíni tó wá ń gba ẹ̀pọ̀n ní Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún Tina kó má fòbò tó ti fi bà gbogbo South Africa òbò tí Tina ti fi bà gbogbo Dublin jẹ́ kó má lọ fi bà Nàìjíríà jẹ́. Tina gbé òbò ẹ dúró sí Dublin aláìlójútì ọmọ ni ẹ bàbá ẹ wà níbi tó ti ń sọ́fà nílùú Nàìjíríà níbi táyé bàbá ẹ bàjẹ́ sí. Mọ́mọ́ kí ló ṣẹlẹ̀ sí Anna báwo ló ṣe gbẹ̀bí ẹni tó lé HIV bẹ́ẹ̀ nígbà tí mo rí ní Tanzania mo rò pé kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló mọ̀mọ́ yìí ó ṣe wá gbẹ létí tó gbẹ lọ́rùn bẹ́ẹ̀ yẹn nígbà tẹ́ bá lóyún kan gbẹ a bá gbóyún kan àti tìǹyẹ̀yìn tá bá gbóyún kan àtànà sẹ́gbẹ̀ẹ́ ara wọn kó máa yàtọ̀. Ṣé bí gbogbo òbò Anna ló wà ń ta ọmọ aláìlójútì gbogbo ọyàn Anna wà ń ta
ẹ bá sọ pé dọ́kàsì ó ṣí ọyàn ó ṣí gbogbo ẹ̀, kí ló dé tọmọ yín rìn òwò ọjà láì ṣe pé ó ṣe kíni, láì ṣe pé ó ṣe camera down. Màmá ẹ má jà lọ fà á, mi ò sọ pé ọyàn dọ́kàsì ò sí ń ta, àmọ́ ńgbà tó lọ máa tọ́ ẹ̀yìn náà láti rí di ọ̀dà dé, ìkànnà àwọn ọmọ tó kúrò ń bí gan ló sẹ́ndì ẹ̀ sí mi, lẹ bá ṣóbò sí kámẹ́rà. Mi ò bú màmá o, mo kàn ní kí n sọ ní pọ́bó yín ó ń ṣe kíni, ó ń ṣe balabala blue all over the place káàkiri ní ayé, fúnra ara yín lẹ tí ẹ ṣe kíni. Màmá kí ló ṣẹlẹ̀, ṣe ń dóra yín lọ́jọ́ yẹn ni, kò tiẹ̀ yé mi, mo pé kí ló dé, àṣé màmá ti mọ tí yóò ní, èwo ló fà á tí màmá tún tọwọ́ bọra wọn lóbò lórí live chat lórí Facebook wa iná. Ẹ rí, tẹ́ ẹ bá sọ pé mo láìkì oko wa láì ẹ̀yin ni mo fi jọ ìtorí ẹ̀ náà ṣe ń pè mí ní mí ní ẹ sábọ̀ ọdún nígbà tí gbogbo wa tá a wà lórí Facebook tá à ń dó nọ́mà oko tá à ń ṣe kámẹ́rà down mọ̀mọ́ ẹ̀yin sì tún mọtí lórí live chat ẹ̀ ń lo wáìnì ẹ̀ sì tún ti rọ́bà bọ̀ra yín lóbò, irú rádaràda òsì ó wà nù yẹn. mo wò pé kí ló dé, ẹ wá gbà mí, kí ló dé tí ìyá ń dóra rẹ̀ lórí live chat, olóòṣì lọ́mọ tó kó òbí tó zẹ́ndì kiri yẹn sí mi. Ó ní bọ́sẹ̀dì òbó màmá ti wá ń ta, mo ní kí ló dé, kí ló mí òbó màmá ti wá ń ta, ṣé ò yá wèrè, òbó màmá wà ń ta báwo, ó zẹ́ndì ẹ̀ sí mi bá mo ní yẹ ẹgbàá mi o, kí ló dé tí màmá ń dóra wọn lórí live chat. Màmá ò mọ̀ pé òun ti tọ́nu kámẹ́rà síra ẹ̀, tó lọ́lọ́ fẹ́ bá wa fi màmá ṣẹ̀sìn náà. Mi ò bú màmá o, ẹ má bú màmá bí o, mi àti màmá ò jà o, a wà lórí peace ni o, peace orí peace lè ní láwa o. Màmá ṣé bẹ́ẹ̀ yẹn ni Anna ní gbogbo kí lorúkọ ẹ̀, gbogbo Dubai tó wà yẹn, kò rí kankan nú àwọn Boko Haram tó wà ń bẹ, àwọn ISIS tó wà ń bẹ tó máa ń bọ́ǹbù àwọn èèyàn káàkiri, tó lè bá wa fi ìbọn, tó lè bá wa fi dóòbò Anna ń bẹ. Kí ló dé tẹ́ ẹ tún gbé lọ sí Tanzania, kí ló dé, ṣé ẹ fẹ́ ṣe kíni, ṣé ẹ fẹ́ lọ màmá. Oh God, mi ò ṣáà láìkí tí màmá ṣe ń ṣe. Màmá tẹ́nìyàn bá ti dìyà tó bá ti dàgbà grandmother nìyí, kí ló fà tí Anna lọ ń yọ oyún jẹ, ṣé gbogbo wa la rí clearly bí ìyẹn ìgbà yẹn tí Anna tó ń bóra tí gbogbo ẹ̀ jóná tí gbogbo ẹ̀ ríra dáadáa, aróyún nínú Anna all of a sudden lákan torí pé oyún yẹn disappear, ṣé yẹ kẹ́ ẹ máa ní kọ́ ọmọ yẹn ṣẹ́yún, kódà ẹ ti ń ba wúǹbù ọmọ yẹn jẹ́ already. Gbogbo àwọn tẹ́ ẹ̀ hà lẹ́dí pé wọ́n ní wúǹbù ọjọ́ òní, ṣé kò ń ṣe Anna ti kéré jù láti bímọ ni tẹ́ ẹ tún wá lọ ń yọ oyún fọmọ yẹn. Ẹ rí i pé gbogbo nǹkan tẹ́ ẹ fi ń bọ́ àwọn ọmọ lọ́mọ gbogbo ẹ̀ ló wà lára àwọn ọmọ yín. Ẹ̀yin náà wo èjì Wálé, ṣé yẹ kí Wálé sì máa gbénu ilé lọ́dọ̀ yín, ṣé ẹ fi kàn mọ́lẹ̀, ṣé ẹ fi hold ẹ̀ down ni, kí ló ṣẹlẹ̀. Irú òun yẹn bó ṣe wà yẹn ó yẹ kó ti níyàwó, yẹ kó ti máa dá gbé. Ibi tẹ́ ẹ ṣe sí yẹn wọ́n ṣe kí ni wọ́n bá yín rí iṣẹ́ yẹn ṣe o. Ẹ jẹ́ ká padà sínú ilé ayé Tina. Mo ti ń rí pé ayé ènìyàn ń bàjẹ́ láyé, ayé Tina ló bàjẹ́ first class. Ọmọ 4 bàbá 4, kí ló dé tó kó òbó Tina tí ò ń gbójú kan, kí ló fà á. Ọmọ 4 bàbá 4 at the age of 40, that means pé wọ́n ti ń to kó bọ Tina nídìí láti age of 50. Màmá ẹ̀yin náà lè wá sọ fún wa lórí Facebook pé wọ́n fi tipátipá bá Tina sùn kékeré. Anyway, kò tiẹ̀ lè dùn mí, ìyẹn náà ló fi jẹ́ pé kí ìrókò sójú because ó ti wà exposed to oko. Hello, ó ti wà exposed to oko láti very young age. Wọ́n ń dóòbò Tina, oko kan tí Tina bá rókó báyìí ó máa hàn ni, gbogbo oko híhán, gbogbo oko dídó, gbogbo oko jíjẹ. Nígbà tẹ́ bá sọ pé Dorcas lọ sí Turkey, aṣẹ́wó tó rí Turkey, ṣé Tina ṣé kò lọ Spain ni, ṣé kò lọ dó Frank Balẹ̀ ni. Tina ebó mọ̀ pé Frank Balẹ̀ níyàwó ńlé, ṣé kò mọ̀ pé ó níyàwó ńlé ni, ó mọ̀ pé ó níyàwó ńlé náà. Ta ló ń jẹ́ Will Cousin? What is Dorcas stop all this? Ẹ jọ̀ọ́ mi ò fábò sí bí o. Dorcas stop all what? Ìgbà tó ń ṣe show lọ́dọ̀ wọn, ẹ lọ́kọ̀ Dorcas stop. Mo mọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ látọ̀dọ̀ wọn, ẹ padà lọ sọ́dọ̀ wọn, ẹ má disturb wa nínú donation bí. Ẹ jọ̀ọ́, àyànnà náà ọ̀rọ̀ ayé fúnra wa ni, please don't disturb us here. Wọ́n á dẹ̀ máa ṣe Dorcas stop all this. Ìdídí gbọ́n bí tán ti ṣe kíni, gbọ́n bí tán ti ń ṣe kíni, kí ló kàn án pẹ̀lú gbogbo ẹ, please abeg. Dorcas stop all this. Mo tẹ́ like àbòsí láyé mi ṣá, àdáradá. Ẹ jọ̀ọ́ jàre before I was rudely interrupted. Kí ló fà á tí Tina Ògúnbànwò tó jẹ́ wípé gbogbo oko kìkì híhan ni, níbi tọ́mọ tí yín tó tiẹ̀ tún wá ṣe kíni tó tún wá ṣorí burúkú dé nínú ayé táyé ẹ̀ bàjẹ́ tó pokú lúmọṣú dé. Nígbà tí Tina tarí òbò lọ sọ́nà Spain, Tina ló tún sanwó tíkẹ́ẹ̀tì. God damn it. Ọlọ́run má ṣe yín níyì ọkọ̀ ọbọ̀n fìtà.
wọ́n fẹ́ gba pátá nídìí ọmọ yín ní Nàìjíríà, ìyẹn PS Homes and Property ló bá ní òkè o, òun máa fún yín ní piece of land o, nínú tiyín náà bá ń dùn, ó fẹ́ gba pátá. Kí ló dé tó jẹ́ pé gbogbo àwọn olówó tó wà nínú yín, Ọlọ́run tí ẹ ṣe, ẹ̀gbọ́n, ẹ má fọ ìyàwó yín fáyìn o, tó rà rí bí mọ̀mọ́ ṣe ń ṣe fìrìmọ́gbọ́ mọ́ yín o. Mommy will cause ẹ máa pè mí, mi ìfẹ́ kẹ́ ẹ pè mí máa ẹjọ́. Ẹ jẹ́ kí n ṣe show mi gbádùn. I don't want you to call. I don't want you to call mọ́. Mo rí bí ẹ ṣe ń ṣe fìrìmọ́gbọ́n. Tẹ́ ṣàfẹ́ ti PS Homes tẹ́ fẹ́ tì mọ́ Tina lọ́rùn, àbí Tina lè fẹ́ tì mọ́ lọ́rùn ni. Nígbà tẹ́ ti ń gbọ́ ipò kèpé kíni, nígbà tẹ́ ti ń gbọ́ pé PS olówó lọ́wọ́, ó ṣe gbá ó ṣàwo, ó ṣe kòkò bàbá sásun, owó pọ̀ lọ́wọ́ rẹ o. Ẹ ṣàfẹ́ jẹ́ kọ́mọ tí yín náà bá àwọn olówó lọ. Bẹ́ẹ̀ lẹ máa pariwo kíní kan, my daughter jẹ́ ó súnmọ́ Ìyábọ̀ Òjó, my daughter jẹ́ ó súnmọ́ Ìyábọ̀ díìsì o, my daughter jẹ́ ó ṣe díìsì o. Ẹ ṣáà ń fẹ́ káwọn ọmọ yín nòde. Ẹ dúró, kí ló dé tí ọmọ yín tó ta oko tó ta kóòtì, ìyẹn Tina Ògúnbàwò, kí ló mú tó ta oko tó ta oko tì? Ẹ ṣáà ń fẹ́ kọ́mọ yín kó dàbí gbogbo àwọn tó ń ṣoríire lórí social media. Ẹ ń wá kọ́mọ yín jọdọ̀ káàsì nìyẹn o. Orí peace láwa, peace o. Àbí bẹ́ẹ̀ kọ́, ẹ ń wá kọ́mọ yín ẹ fẹ́ jẹ́ kó rí bí dọ́kàsì. Nígbà tẹ́ ti rí gbogbo àwa young entrepreneur tá à ń ṣe dáadáa lórí social media, lẹ bá ní kí Tina kó gbé kíni, kó gbàgà kó wá máa tarun wá. Ó ṣe náà orí burúkú ló bá bọ̀ ń bẹ́ẹ̀. Gbogbo oko eléyìí tẹ́ takù tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan, gbogbo eléyìí tó kù, òun ni Tina ń kó lọ káàkiri náà fi ń ṣe kíni, náà fi ń cyber double ẹ̀ káàkiri lọ́nà Nàìjíríà sí. Èwo ló kó rọ́bà tí ó mọ̀ mú gbogbo òbòyún yàn? Kò ta fún kò sùn kò dùn fún Tina. Ayé Tina orí bàlàbàlà bú tí ẹ bàjẹ́. Ẹ má gbàgbé pé ẹ ti fìgbà kan tí Tina ẹ ti tì mọ́ KB náà lọ́rùn. Nígbà tẹ́ ń gbé KB o, ó ní oríṣiríṣi ship o. Bẹ́ẹ̀ lẹ́ ń ṣe would you marry Tina? Would you marry this? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? You respect your children so much, but you want to disrespect other people's children. It can never work. Like I said, I'm not going to ever abuse you. But you cannot disrespect me whilst you are telling me to respect your children. No, fuck them. Àwọn ọmọ yín pátápátá àwọn lólórí burúkú kò ń ṣe dọ́kàsì. Kí ló dé tó jẹ́ pé gbogbo ọkùnrin tẹ́ bá ti gbọ́ pé change díẹ̀ wà lọ́wọ́ ẹ̀, most especially àwọn tó ṣe kíni, àwọn tó wà nínú social media, orí Facebook fracas yìí, gbogbo wọn lẹ máa ń fẹ́ ti àwọn ọmọ yín sí lọ́rùn. Torí ẹ fẹ́ jẹ́ kí àwọn ọmọ tí yín náà, ẹ fẹ́ jẹ́ kán ṣe kíni, kán lè níyì, kán lè ga nínú ayé bí àwọn ọmọ tó kù. How can you be respecting? You are so scared of your children when you talk to them. When you talk to your children, you talk to them with this fear inside you. But you want to talk to other people's children that are respecting you more than your own children. You talk to them anyhow. You don't have monopoly of gwere. Gbogbo àwọn ọmọ tó tinú yín jáde pátápátá olórí burúkú aláyé bàjẹ́ ni wọ́n, ẹni òfò ẹni àdánù ni wọ́n, torí wọn àmọ́kò kan lè yìn èdò. Màmá ẹgbẹ́ yín ni màmá tó lọ sí Dubai, tó lọ ṣe wedding fọmọ ẹ̀ recently, Àbíkẹ́ communication. Ẹgbẹ́ yín ni àwọn ọmọ yẹn, ẹgbẹ́ yín ni màmá yẹn, ẹ̀yin àti ẹni àwọn age mates. Kí ló dé tó jẹ́ pé lórí ìkànnì ẹ̀rọ ayélujára yìí àbá yín ṣọpẹ́ rí, àbá yín kálelúyà rí, bíi káwọn ọmọ yín kan ṣe marriage, kẹ́ ẹ gbé wọn wá, kẹ́ ẹ wà proud of it, kẹ́ ẹ lè ṣe kíni, kẹ́ ẹ lè mú wọn yangàn. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó jẹ́ pé àwọn olórí burúkú tẹ́ ẹ pè lọ́mọ kò sí kankan nínú wọn tán ní any positive achievement tó jẹ́ pé orí Google ẹ̀yin ti lọ ń jí àwọn ọmọ gbé? Tán láwọn ọmọ àlè, tán láwọn ọmọ òfò, tán láwọn ọmọ olórí burúkú, àwọn ọmọ tán fìgbà tí tán fi ń jí bàbá wọn lórí bẹ́ẹ̀dì. Ìyá ò bá kọ́ ọmọ ẹ̀ dáadáa, lọ́mọ ò bá máa fi ìgbà tí ìfọ́mú ìfọ́rùn ni ò bá máa fi jí àwọn bàbá wọn lórí bẹ́ẹ̀dì. Ẹ ti ẹ̀ rántí orí ọjọ́ kan lọ́jọ́ tí bàbá yẹn tó ṣe kíni, tẹ́ ẹ jọ fàyàkàyà, tí ò bá kí ń ṣe ọkùnrin, tí kò bá kí ń ṣe ọkùnrin, kò sí bí ẹ̀yin ṣe fẹ́ di ọlọ́mọ láyé. Ṣòro ẹ̀yin ìyá burúkú tẹ́ ẹ máa ń ṣe kíni, not you, I'm not saying you ìyá burúkú, mi ò bú yín o, because mi ò ní time láti bú yín. Ẹ̀yin ìyá tẹ́ ẹ máa ń kọ ẹ̀yin ọmọ sí bàbá, ẹ máa ń fi ba ayé àwọn ọmọ tẹ́ ẹ bí jẹ́ ni. Bẹ́ẹ̀ ṣe ba ayé Tina, tẹ́ ẹ ṣe ba ayé Tina jẹ́, tó jẹ́ pé bàbá ẹ̀ ó wá ń waste away. Ṣé o mọ̀ pé bàbá Tina kò ní láti ṣépè fún Tina? Ìtorí ẹ̀ ló ṣe rí tí Tina tó ṣe ń ṣí káàkiri from one place to the other, from one place to the other. Torí ìyà ń jẹ bàbá ẹ̀, ẹlẹ́dàá bàbá rẹ̀ ò dẹ̀ ṣàdúrà fún. No, that is so shameful.
ẹ wá ń sọ pé 2 by 2 kò ṣe nǹkan kan, 2 - 1 kò ṣe nǹkan kan, kò ṣe nǹkan kan. But story tó gbé wá yẹn, èmi máa analyze ẹ̀. Mo máa analyze story yẹn. Ṣó yẹ kí Tina wo jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Tí Tina bá ṣì ń fún bàbá ẹ̀ ní £100 every month kò pọ̀ jù. Ṣùgbọ́n pé torí wípé ẹ kọ́ lẹ́kọ̀ọ́, ẹ jẹ́ kó mọ̀ ìpòkè pé èèyàn máa ń gba àdúrà lọ́wọ́ ìyá àti bàbá ni. Èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ìyá àti bàbá kí ẹlẹ́dàá wọn kó máa ṣe kíni, kó máa ṣépè fún yàn torí kó máa súre fún yàn. Òun lẹ ṣe kọ ẹ̀yìn ẹ̀, lẹ ṣe kọ́ sí bàbá ẹ̀, tí bàbá ẹ̀ tó wá ń ṣe rádaràda, tó ń ṣe rédèrèdè káàkiri nílùú Nàìjíríà, débi pé bàbá yẹn ó tún lo crutches rìn báyìí ni o, tó ń yàgbẹ́ sára. Ṣó máa dáa tí Tina bá dàgbà tó bá darúgbó kó bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́ sára, kó má rán ọmọ kankan look after ẹ̀? Mama is bad. Àwọn story tẹ́ ẹ máa ń share pẹ̀lú àwọn ènìyàn lórí Facebook yẹn, wọ́n wrong. Kíní kan, ó ṣe kíní kan, ó máa ń fagbó, ó ṣe kíní kan, ó máa ń fagbó. Nítorí ẹ rí, nǹkan yẹn náà ló bá yín. Ẹ̀yin ò rí ilé ọkọ gbé, ọmọ yín náà tún wá ṣe kíni, ọmọ yín náà tún wá mú the same footstep. And that is why you are always praying the same thing for every other person. Lórí Facebook tẹ́ máa ní husbandless ni o, kò lọ́kọ, kò lé kíní kankan. Kí ló dé tó jẹ́ pé orí burúkú tó bá ti ṣẹlẹ̀ nínú ayé ẹ̀yin ìyá kọ̀ọ̀kan, ẹ máa ń fẹ́ jẹ́ kí àwọn ọmọ yín kan inherit ẹ̀. Ẹ̀yin ò bá rí ilé ọkọ gbé kò mean pé okay, kò sí kankan nínú ọmọ tó ti inú yín jáde tá a ti rí ìwúlò tá a lè sọ pé okay o, all right, eléyìí ò ṣe yanjú wípé ká tiẹ̀ mú ẹyọ kan síta tó kàwé yanjú 1, tó lọ́kọ 2, tó nílé 3, tó lówó lọ́wọ́, tó live comfortably. Kò sí kankan nínú àwọn ọmọ yín. And you are shouting, I am a blogger, I am a this. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ ọlọ́mọ tẹ́ rí tó ju àwọn ọmọ yín lọ. Gbogbo àwọn ọmọ ọlọ́mọ tẹ́ rí tó ju àwọn ọmọ yín lọ. Gbogbo àwọn yẹn lẹ fẹ́ bà ayé wọn jẹ́. Báwo làwọn ọmọ yín ṣe fẹ́ gòkè nígbà tó jẹ́ pé gbogbo ayé ọmọ ọlọ́mọ lẹ fẹ́ bà tiẹ̀ jẹ́? Báwo làwọn ọmọ yín ṣe fẹ́ gòkè nígbà tó jẹ́ pé ẹ fẹ́ jẹ́ kí gbogbo àwọn ọmọ ọlọ́mọ gòkè? Kí ló dé tọ́mọ ya wèrè mọ́ yín lọ́wọ́ mọ̀mọ́? Kí ló dé tọ́mọ fagbó mọ́ yín lọ́wọ́ mọ̀mọ́? Ṣebí níṣejú ayé yín nílé kan ògún bá ń wò ló ṣe ṣe kíni, ló ṣe fa igbó tó dẹ̀ ṣe kíni, tó bẹ̀rẹ̀ sí ní ṣe ìrèṣì kólókó madness. Níbo lẹ wà? Ebi nítorí ẹ̀yin náà ti dóko lọ ni. No sorry o, slip of tongue ẹ̀yin kọ́ mọ̀ ń sọ. Màmá, kí ló dé tí wọ́n gba pátá nídìí? Ẹ kàn ń parọ́ mọ́ bàbá yẹn ní jàre. Mi ò believe ẹ̀. As a responsible mother. Hello? As a responsible mother. Níbo lẹ wà nígbà tó ń fi tipátipá tó ń fi bátínà ògùn bá wọn lò? Ẹ mọ̀ pé parọ́ kí nìyẹn pa mọ́ bàbá Gaddafi. Èmi mọ̀ bóyá bàbá Gaddafi bá sùn bóyá kò bá sùn. Bó ṣó yẹ kí ọkọ tẹ́yìn fẹ́. Okay, so you are now telling us that your ex-husband is a rapist. Okay. Màmá, ṣó yẹ kí ọkọ tẹ́yìn ti dó kẹ́ lè mọ̀ pé ayé Tina bàjẹ́ gan ni o. Ẹ̀yin fẹ́ bàbá Gaddafi. Bàbá Gaddafi jáde. Sorry, ẹ̀yin jáde. Ẹ fi Tina sílẹ̀ fún bàbá Gaddafi. Tina bẹ̀rẹ̀ sí ní gbé oko bàbá Gaddafi sẹ́nu. Ṣó dáa bẹ́ẹ̀? Kò dáa. Eléyìí rọ́ǹgì. Kí ló dé tó jẹ́ pé dídó lẹ fi kọ́ Tina láti gbìgínì ayé ẹ̀? Ṣé Tina jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ ni? Nítorí ẹ̀ ní gbogbo nǹkan tẹ́ ń sọ ẹ̀. Ayé Tina ò wù mí. I mean like tí ò bá ń ṣe pé nǹkan mi wà ń bẹ. Ìgbà tó ti bí àwọn ọmọ méjì alákọ̀ọ́kọ́, ìyẹn tó fiercely tó kú mọ́ lórí. Tó ń sọ pé ẹ̀yin àti ẹlẹ́jọ́, mi ò mọ̀ bóyá òótọ́ ni. Anyway, I don't want to get involved in your own business. Tó ti bí ẹlẹ́ẹ̀kejì fún South Africa. Ẹ ní sùúrù, ẹ jẹ́ ká wo analysis ọ̀rọ̀ ayé Tina. Ayé Tina bàjẹ́ gan ni o. Kí ló dé màmá? Ṣé bèrè ò fàjà? Olórí burúkú aláyé bàjẹ́ Tina. Ìwẹ̀wẹ̀ ò dáa ni. Tí ìwẹ̀wẹ̀ bá dáa, okay, I understand the first one, okay, kọ́kọ́ kú mọ́ lórí, all right, toró jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ kékeré. Ẹlẹ́ẹ̀kejì, bọ̀bọ́ ẹlẹ́ẹ̀kejì tó bímọ dúdú yẹn fún. Kí ló fà á tóun àti Tina tó tún fi jọ fira wọn sílẹ̀? Ẹ fún wa ní analysis nǹkan tó fà á tí bọ̀bọ́ yẹn tó fi Tina sílẹ̀. Ẹ rí i pé ìwà burúkú wà lọ́wọ́ Tina. Kò ń dẹ̀ ń ṣe pé òun náà eégún ìdílé ni. Àti bàbá ẹ̀ tí ò look after. Èpè bàbá ló ń jà lórí Tina tí Tina ṣe ń ṣe rádaràda tó fi ń ṣe rédèrèdè tí ayé Tina ògún bá ń wò tó fi ń bàjẹ́ níwájú gbogbo wa tá a dẹ̀ ń fojú ara wa rí. Ṣẹ́yìn lẹ wá fẹ́ máa bú àwọn ọmọ ọlọ́mọ. Ẹ̀yin tó jẹ́ pé kò sí kankan tẹ́ ẹ wòye. Orí burúkú ni gbogbo wọn ń ṣe. Eléyìí tó ń fẹ́ wọ́n fẹ́ wọ́. Bàbá Tina,
àní kò ní láti jókòó kó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún pé Tina o bó ṣe máa rí fún ẹni yìí o Tina o bó ṣe máa rí fún ẹni yẹn. Ó di dandan tí bàbá tó bá ṣe kó jẹ́. Ẹ má máa parọ́ fún wa mọ́. Bàbá Tina ó ṣe ó yẹ kó jẹ́. Ìgbà tẹ́ ẹ fi Tina sílẹ̀ sí Nàìjíríà tẹ́yìn wá sílùú òyìnbó tí gbogbo àwọn ọmọ gáréèjì àwọn ọmọ bus stop tí wọ́n ń tọwọ́ bọ Tina lóbò tó ń fọwọ́ fọ òbò ẹ̀ báyìí tó ń fọwọ́ fọ òbò ẹ̀ báyìí. Bàbá yẹn àti Tina nìkan náà wà ní Nàìjíríà kó tó di pé mú Tina wá sí London. Tina wá rántí bí bàbá ẹ̀ ṣe dúró tì kò rántí mọ́. Ó wá fi bàbá ẹ̀ sílẹ̀. Ìyẹn wá ń yàgbé sára ó ń tọ̀ sára. It is even an embarrassment to you kẹ́ máa sọ fún wa pé ìyá ìmàmá nà mafia ìyá yà mí mílíọ̀nìyà meanwhile ẹni tẹ́ ẹ bímọ fún ó ń yàgbé sára kò dérú ayé kò dérú ọ̀run and you think that is funny. It's not funny. Hello, excuse me. It's not funny. Comfort homes and gardens. Owó wọn ò pọ̀ kò wọ́n. Èyí tí bàbá Tina tó fi ń yàgbé sí gbogbo orí àga tá a fojú wa rí báyìí tó ń sun tí gbogbo nulé ń rùn. Tí bàbá Tina tó ń gbénu face me I face you. Màmá kí ló dé tẹ́ ẹ̀ gbé wọn lọ sí comfort homes and gardens? Wọ́n máa ṣe kí ni? Wọ́n máa rí àwọn other people tó jẹ́ àgbàlagbà bíi titi wọn tí a máa bá wọn look after ní comfort homes and gardens. Olórí burúkú aláyé bàjẹ́ Tina èló ló fẹ́ cost ẹ a month kò pé £100 tó máa gbà tó máa bẹ́ẹ̀ look after bàbá ẹ̀ bó bá jẹ́ o máa ra pampers fún ni wọ́n ra pampers fún àmọ́ nítorí pé olórí burúkú ni ẹ́ nǹkan tó o bá ṣe fún bàbá ẹ̀ ló máa gbà gbogbo nǹkan tó o ṣe fún bàbá ẹ̀ pátápátá Tina ògùn bá wò àwọn ọmọ àṣírú ẹ̀ fún ẹ. Kó pọ̀jù at the end of the day bàbá yẹn ló bí ẹ ó ṣe wàhálà torí ẹni kékeré téèyàn bá wo wàhálà téèyàn máa ń ṣe nítorí ọmọ kò easy. Màmá wa ń sọ pé ọmọ tèmi ọmọ àlè ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe kinní kan adé ṣe pé evidence gbogbo yẹn wà mò ń bá yín gbogbo nǹkan tẹ̀ ń ṣe mò ń bá yín kó pamọ́ ni o mò ń bá yín mú torí ọjọ́ tá a máa bá ṣe kinní torí ọjọ́ tó bá máa di ó wá ń bú ọmọ mi ó wá ń bú Tina máa gbé anybody ṣe pé with time and date you started it first. Àwọn grandchildren yín latest picture wọn wà lọ́wọ́ mi tẹ́ bá ti ṣe èrè máa kó wọn wá sórí ìkànnì a kó fún wọn gan kí ló kan rí èmi mi wá ráyè òṣì. Tina ń ṣépè fúnra ẹ̀ láì tí ì ṣe kinní láì tí ì kúrò nílé ayé. Ẹ má bú PS homes and properties mọ́ màmá yìí kò ṣẹ́yìn. Kò PS homes and property kò jí owó anybody. Bí ká fẹ́ máa bọjà èèyàn jẹ́ ká fẹ́ máa bayé èèyàn jẹ́ ká fẹ́ máa mú èèyàn wálẹ̀ ẹnìkan ló bí PS homes and properties. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere tẹ́ ń wò mí pátápátá PS homes and properties kò máa jíyàn kankan lówó. Ṣé mọ̀ pé kí lorúkọ ẹ̀ ṣé mọ̀ pé Tóyìn náà ò ṣe kíni kò ṣe nǹkan kan Tóyìn ò ṣe nǹkan kan náà. Nítorí pé bàbá yẹn PS homes and property ó lóun ò lè dó ọmọ màmá ìtorí ẹ̀ ni màmá ṣe ń ba yí ẹ̀ jẹ́ torí ọmọ yẹn ṣe kíni ó ní ṣikoloko madness ikọ̀ ọ̀fẹ́ wọ́n ní kọ́ máa tí ì tó kó bọ́ Tina lára ní báyìí yóò mọ̀ gbúkọ ni ṣebí 2x2 náà jẹ́ kó yé wa pé òun fọ́kì sóbò Tina. Tina tí ò bá wa ṣe fúrákàsì tó tún wá ń jí okó gbà má wa lọ́wọ́ okó tí ò tí ì ká wa lẹ́nu okó tí ò tí ì tó fún wa ọmọ mọ̀mọ́ ó dẹ̀ tún ṣe kíni ó tún wá ń já okó gbà mọ́ wa lórí Facebook ẹ rí pé nǹkan bẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé ó ń bá wa ṣe fúrákàsì ni táwa bá tiẹ̀ ń fòbò ṣe fúrákàsì táà ń fòbò ṣe promo lórí fúrákàsì kí ló dé Tina ò sí nínú fúrákàsì kí ló dé tó tún wá ń já kó gbà mọ́ wa lọ́wọ́ bí. Kí lorúkọ ẹ̀ náà kó tó kú kí lorúkọ bọ̀bọ̀ tó wà nínú ẹgbẹ́ wọn yẹn tó kú ọmọ yẹn náà dó Tina náà ṣé bóun àti Tina jọ ṣe camera down eléyìí tí mo look after ìyàwó ẹ̀ tí mo fún ní millions yẹn ó náà ṣe camera down pẹ̀lú ẹ̀ tẹ bá ní dọ̀kásì dọ̀tí ó ń dóko ó dó Ṣẹ́gun ó dó Ṣọlá ó dó kinní kan ó dó gbá ó dó àwo mú lẹ́yìn tí mo fi jọ nílé yìí Tina is a shameless bloody dirty dog tí gbogbo ọkùnrin tó ń fọwọ́ tó ń sítọ́ tí wọ́n ń sin sóbò ẹ̀ òbò Tina ṣe bàṣàbàṣà òbò ẹ̀ ṣe ṣìrìnṣìrìn kò mú kó kan lè yìn dó olóbò wèrè olóbò odó frí Tina olóbò fúrákàsì wọ́n dó Tina wọn dó ọkùnrin 3
lódò lórí Facebook fracas bí kí ló ṣẹlẹ̀ oko tí ò tí ì tó wa tá àti ìṣekíni oko tá àti ìṣekíni tá àti ìyànnà náà tán láàrin ara wa nínú fracas bí olórí burúkú aláyé bàjẹ́ ọmọ òfu ọmọ ìrankíran ọmọ tí ìyá ò bí ọmọ tí ìyá ò tọ́ olórí burúkú tó ti jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ ọmọ òfu ọmọ àdánù ọmọ àbí ìpabẹ́ ọmọ gbàjẹ́ ń sinmi olórí burúkú ọmọ tí bàbá ẹ̀ ń ṣorí burúkú nílùú Nàìjíríà tí stepfather ẹ̀ tó ṣe kíni tó fọ́ ike sí gbogbo òbú ẹ̀ tí gbogbo ẹ̀bú ẹ̀ tó ṣe yàmàyàmà tó ṣe ṣìkìṣìkì olórí burúkú ọmọ tó wá ń bá wa kókó yẹn dó lórí Facebook ń bí ẹ̀ rí pé nǹkan bẹ wọ́n tó ti ń gba okó mọ́ mi lára ní orí Facebook èmi lolú ayé gbogbo dókódókó olórí burúkú aláyé bàjẹ́ Tina tó máa ṣòfò nínú ayé tí ò ní rí bá ti ṣe tí ò ní rí ọ̀nà gbígbà táyé ẹ̀ ti bàjẹ́ olòṣì tó ń ṣí káàkiri lílé ọkùnrin kan sí kan ọkùnrin kan sí kan ọkùnrin kan sí kan tí ò ní jèrè tó máa ṣòfò dànù títí ẹ̀ máa ta igi àṣẹ mi dà jẹ́ mú igi àṣẹ gẹ́gẹ́ bí ìyá ẹ̀ ṣe sọ Tina ogun bá wọn wọ igi àṣẹ ni mo fi sẹ́nu ẹ̀ gbogbo ọkùnrin kó o bá fẹ́ pátá wọ́n mọ̀ já ọ lẹ́nu pẹ́ tó àkẹlẹ̀ bẹ́ẹ̀ bí ìyẹn náà ṣe ṣe lálẹ́ àná nìyẹn èmi náà fi igi àṣẹ ṣépè mo fi ré fún ọ nínú ayé Tina ọmọ ò ní wù ọ́ bó o ṣe fìyà jẹ bàbá rẹ tí bàbá rẹ tí kò ṣe kíni tí kò tiẹ̀ mọ̀ ipò kè pé òun bímọ nínú ayé tó ń jẹ́ kó máa yàgbẹ́ Tina ó máa yàgbẹ́ ó máa fọ̀gbẹ́ sára kẹ́yìn ayé ẹ̀ ni tí wàá máa yàgbẹ́ tí wàá máa kó jẹ bí ìyá àyà ẹ̀ yóò bá ọ láì kábàndà fún ọ olórí burúkú ọmọ òṣì ọmọ òfò ọmọ ìbànújẹ́ ọmọ tán fi ń ṣépè fún ọmọ kí ni ìwúlò ẹ nílé ayé Tina Ògúnbàwò kí ni ìwúlò ẹ nílé ayé kí ni ìyàtọ̀ orí ìkan ògbé kan àwọn ọmọ òṣì àwọn ọmọ òfò àwọn ọmọ ìbànújẹ́ àwọn ọmọ èpè tó wà lórí ẹni tó bí yín òun náà ló ń yí káàkiri inú ayé ẹ̀yin ọmọ kiss pẹ́ kẹlẹ̀bẹ̀ òbó Tina stink òbó Tina smelly òbó Tina dirty òbó Tina kò ṣeé rí òbó òfò tí gbogbo àwọn fracas boys tán ń dó àwa là ń ṣe fracas olórí burúkú Tina ló wá ń já kó gbà mọ́ wa lọ́wọ́ olóṣì ó jẹ́ tètè ṣe kí ni okó kan tún ti wà ńlẹ̀ ńsìn yìí o ọmọ ewé ni o ó dẹ̀ gúdù nínú iṣẹ́ labo skibo ẹ ló ó nílé lórí gbẹ̀rígbẹ̀ ló wà olórí burúkú Tina ó kúkú ti ń lè kó déédéé ń sìn jọ lọ bá mi fíṣítì olórin pàjáwìrì ó máa bá mi fọ́ke sóbò ẹ̀ bí ìyá ẹ̀ ṣe sọ pé wọ́n fọ́ke sóbò ẹ̀ kiri Nàìjíríà olórí burúkú Tina tó ti fẹ́ bàlú Nàìjíríà jẹ́ fún wa ẹ gbà wá lọ́wọ́ Tina Ògúnbàwò olórí burúkú ọmọ òfò Tina aláyé bàjẹ́ ọmọ ìbànújẹ́ ọmọ tí ò múnú ìyá àti bàbá ẹ̀ dùn ọmọ tí ṣẹ̀dá bàbá ẹ̀ tó ń ṣépè fún lójoojúmọ́ Tina ti fẹ́ bà Nàìjíríà jẹ́ fún wa o ìyẹn ọmọ blogger tẹ̀ ń wá tó wà wanted yẹn ó ti fẹ́ bà Nàìjíríà jẹ́ fún wa ó ti fòbò bá gbogbo Dublin jẹ́ olórí burúkú Larry náà ńkọ́ ó fọ́ke sóbò ẹ̀ ni ìgbà tí Larry máa mò ń gbé show Larry bọ̀ mo máa analyze show Larry Larry jẹ́ kó yé wa pé kí ni ó lẹ́ẹ̀mẹrin ni Anna ṣẹ́yún fún un kí ló dé tí Anna yọ gbogbo oyún jẹ ṣé ó máa ṣe nǹkan kan máa kù nínú ara ọmọ yẹn tó máa bí báyìí mo máa dúpẹ́ ẹ̀ ló ó ṣe gan ni bàbá ó kú ìtọ́jú mi mọ̀mọ́re ìyá tó sọ lọ́jọ́ kìíní àná tó ní mi ò ní wúńbù ó ní kò sí wúńbù bẹ́ẹ̀ Ọlọ́run bá mi dójú tì ló bá fún mi lọ́ba ọmọ ìyẹn ló ń bí ìyànú níyà fi ń ké tó o bá fẹ́ mọ tí mo ṣe lóyún mo ra àgbo lọ́wọ́ Ẹniọlá Sisi Alágbo confam ní apá àti òsì tó bá wọn ìjókòó síbẹ̀ kó máa wòran ẹgbẹ́ ìṣeré. màmá ìjọba mi blog yín kan kí n sáré gbé gbogbo àwọn ọmọ yín wá tí ìbá ṣe pé nǹkan mi wà ń bẹ kò gbèrègbè kò ṣẹ̀yìn tẹ bá ń wá spíkà tó ta lẹ́nu jù nínú kò ń ṣe gbogbo àwọn ọ̀rẹ́ gbé àwọn wèrè àwọn aṣòṣì mámọ̀ tí wọ́n ta lẹ́nu tó ń sọ̀rọ̀ ń sìn yìí o àwọn yẹn ò ta lẹ́nu náà àwọn yẹn ọ̀rọ̀ wo ló wà lẹ́nu àwọn yẹn gbogbo àwọn tó wà lọ́dọ̀ yín sí wọn lọ́rọ̀ lẹ́nu náà òṣì náà sọ àwọn aṣòṣì mámọ̀ tó ń ṣòṣì the best speaker you have ever had is kò gbèrègbè ọmọ yẹn ò ṣẹ̀yìn ẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní parọ́ mọ́ mọ́mọ́ ẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní parọ́ mọ́ mo wá rí tẹ́ ń parọ́ mọ́ mi màmá ẹ fi igi àṣẹ ṣépè kí n tó gbé voice yín síta torí tí kò gbèrègbè yẹn mo máa play ẹ mú igi àṣẹ síta ẹ fi ṣépè pé kò ń ṣe pé wá bá mi tẹ́ ní dọ̀kásì à ló ṣe àrìndìn báyìí ìwọ ìmọ̀ gọ́ kò gbèrègbè mọ́ ti fẹ́ kó gbogbo ọmọ ẹgbẹ́ rẹ lọ tán àbó rí bọ́n sí ń fún star mo lé mi ò mọ kankan mo ní mi ò kí ń wò níṣẹ́ mi mo ní mi ò mọ̀ bóyá kò gbèrègbè ṣe ṣó mo ní ẹ má wọrí nǹkan ẹ bá fún star nǹkan what's the big deal mọ̀mọ́ ẹ sì tún bọ́ síta ẹ sì tún parọ́ ọmọ mi àbájọ táyé Tina fi bàjẹ́ tó fi jó nírọ́ tí ò fi lè look after bàbá tó bí lọ́mọ olórí burúkú ọmọ tán fi ń ṣépè fún ọmọ
gbogbo àwọn tẹ́ ẹ pè lágàn pátápátá gbogbo wọn náà ti bímọ. Ibi làwà tá a jókòó sí. Ọjọ́ wo lẹ fẹ́ gbọ́mọ? Okay, mọ̀mọ́ ti 65. Ọjọ́ wo mọ̀mọ́ fẹ́ gbọ́mọ Anna pọ̀n báyìí? Torí gbogbo àwọn tí mọ̀mọ́ ní wọn ní bímọ gbogbo wọn náà ti bímọ nínú ayé. That is to say wọ́n ní wúńbù o. Mọ̀mọ́, ọjọ́ wo ni Anna? Ọjọ́ wo ló fẹ́ bímọ? Torí yẹn ti ṣẹ́ gbogbo tí ń bẹ́nu ẹ̀ tán. Kí ló dé tí Anna ń ṣẹ́yún náà? Kí ló ń ṣẹ́yún fún? Kò dáa o, kò yẹ kó máa ṣẹ́yún o. Kò yẹ kó máa ṣẹ́yún. Ṣó pọ̀jù tó bá bímọ tó bí fún yín tẹ́ gbé dání. Bóyá yẹn máa tiẹ̀ keep yín busy tẹ́lẹ̀ tẹ́ fi ń ṣeré dèrèdè rándanrandan lórí Facebook. No, slip of tongue. Sorry màmá kan mò ń bá wí o. Ìyẹn Tina àti Anna tán fi ṣeré dèrèdè. Ẹni sùúrù náà. Nígbà tẹ́ tiẹ̀ wá mú pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì onídìí gbáánú. Shapeless àmú ẹ̀bà. The most ugly ọmọ tí mo ti rí nínú ayé. Tẹ́ gbé lọ sí Tanzania. Ṣé ẹ rò bóyá pé kí lorúkọ ẹ̀ máa fẹ́ ni? Mọ̀mọ́ ti rí báyé Priscilla ti dà. Mọ̀mọ́ náà wá ń wọkọ̀ fọ́mọ rẹ̀. Kí lorúkọ boy tó fọ́ ni? Ẹni ni mọ̀mọ́ fẹ́ jẹ́ ó fẹ́ ọmọ rẹ̀. Ó fẹ́ lọ ti ọmọ rẹ̀ mọ́ ẹni lọ́rùn. Ṣé ẹni lorúkọ boy yẹn? Kí lorúkọ boy yẹn tó máa ń jẹun jù báyìí? Very funny boy yẹn. Kí lorúkọ ẹ̀ náà? Ìntì ẹ̀ràn tí orúkọ ẹ̀ mọ̀. Kí ló dé tẹ́ fẹ́ lọ tì mọ́? Ṣé wọ́n wá ọmọ ilé ìtorí bí ètò ní HIV yẹn? Ṣé wọ́n ti ẹ̀ wá rọ́mọ fẹ́? Irú Anna ni ẹ fẹ́ tì mẹ́ni ọlá lọ́rùn. Ọlọ́run má di àdárùn. Bí màmá ṣe rí pé ni ọlá pé girlfriend ẹ̀ wà bẹ́ẹ̀ báyìí, màmá wà disappointed jù. Bẹ́ẹ̀ nìyẹn narùn ní narùn mo pé kí lélẹ̀. Báwo lélẹ̀ ṣe rí báyìí? Ṣọ́mọ yìí ti kó àrùn ni. Larry dẹ̀ sọ fún wa pé òun tó ń dòkúdò. Ẹ bá mi inbox show Larry yẹn, ó máa wà lórí YouTube, máa lọ gbé. Mo máa analyse show. Show Larry yẹn lágbára, ó ta màmá, ó ta lẹ́nu gan. Máa fi yẹn pawó lórí YouTube, ó máa go viral gan. O mọ̀ tẹ́mi bá ṣe, mo máa ṣe. Ṣé rí gbogbo show Larry yẹn mo máa fojú mi ṣe ni o. Máa bẹ̀rẹ̀ analysis yẹn látọ̀la. Máa kó sórí YouTube ní Anna ọmọ yẹn sábọ̀dù. How Larry bó ṣe dó ọmọ Anna pa ọmọ yẹn sábọ̀dù. Analysis part 1 to 20. Mo lè ṣe ní part 1 to 2000. Kí ló dé tẹ́ fẹ́ lọ máa ti dìdìrín ọmọ tó rí pínkì ní ṣe ni tó jẹ́ pé gbogbo àwọn Arábù ti dópa sí ọ̀nà. Ṣé kò ní máa bọ̀? Wọ́n mà náà ti ń bọ́ǹbù wọn Dubai. Mọ̀jẹ̀ wọn ò fìbọn fọ́ lórí. Èmi náà mo tì yín lọ Turkey. Àwọn ìtàn wọn ní ká máa lọ Kùsàdáṣì. Tẹ́ pé wọ́n sì máa blow, wọ́n máa fi ẹ́ẹ̀rí nǹkan tí ó ṣẹlẹ̀ sí yín bẹ́ẹ̀. Àwọn ìtàn ní pé kíni? Ṣé ẹ rò bóyá èmi máa send yín lọ síbi tó dáa tẹ́lẹ̀ ni? Ibi tí wọ́n ti lè bá mi blow fọ́, tí wọ́n lè fi blow fọ́ gbogbo brain yín kó túká dànù. Ibẹ̀ náà ni mo máa rán yín lọ. Mo ṣe ní ẹgbà Turkey lọ. Pé gbogbo àwọn ẹgbẹ́ yín tó kù Turkey náà ń lọ. Ẹ̀yin náà ẹ̀dẹ̀ waste time rárá. Lẹ bá ra tíkẹ́ẹ̀tì ló bá di way going to Turkey. Come and buy property in Turkey. Nígbà téèyàn ò sórí burúkú. Àwọn Canary Island wà ń bẹ lọ́nà Spain, Iraq ní síbẹ̀ yẹn. Màá lọ rà síbi táwọn Iran, Iraq wà. Tó jẹ́ pé láìpẹ́ láì jìnnà sí. Wọ́n máa blow gbogbo ilé tó wà ní Kùsàdáṣì dànù. Gbogbo ẹ̀yin tẹ́ ra property ń bẹ yẹn pátá ẹ̀ ti dáràn. Nígbà tí wọ́n bá máa bẹ̀rẹ̀, ara àwọn ibi tó ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. Mo yà ní mọ̀mọ́, kí ló ṣẹlẹ̀? Àwọn ẹgbẹ́ yín Turkey náà máa ń lọ. Mọ̀mọ́ náà bá mẹ́sẹ̀ lẹ́sẹ̀. Ni mọ̀mọ́ bá ní Dọ́kásì bú mi. Àwọn boys yẹn kọ́kọ́ gbá mọ̀mọ́ náà kọ́kọ́ fi 60,000 ṣòfò dànù. Lizzy Anjorin á bá mi dá fún ẹ. Pàdí tó pàdí ó ṣe. Lizzy mi ò bẹ jà mọ́, mi ò jà mọ́. Gbogbo wa ń bẹ àbá Lizzy jà mọ́. Ṣé bẹ́ẹ̀ ń ṣe gbé moralization ni? Ẹ jẹ́ ń bá Lizzy jàjà ẹ̀ díẹ̀. Ṣàráyè tiẹ̀ mọ̀ sí abẹ́ ráyè tiẹ̀. Lórí burúkú gbogbo. Kí ló dé tẹ́ sọ pé ẹ fẹ́ ta lé Turkey? Ta ni kó wá ra lé Turkey ńgbẹ́ bàtà? Tẹ́ bàtà sí àwọn fẹ́ ta lé Turkey o. Ibẹ̀ yẹn ò wúlò mọ́. Wọ́n ti ń gbọ́ gbégbé nìyẹn o pé láìpẹ́ láì jìnnà sí wọ́n máa blow gbogbo àwọn tó ra lé Turkey pátá. Waste of investment ni o. Wọn ò lè jèrè bọ́ǹdì o. Ilé tí ò lè ṣe kíni, ilé tí ò lè lo òkè tí ò lè ṣe wá mọ́ gbá ti gba rep tapu fún ọ̀nà bíi pé ikú yín nìyẹn o. I love Lizzy Anjorin bí o. Lizzy mi ò bẹ jà mọ́, má bínú jàre. Olóṣì ni àwọn màmá ṣe ó kàn mí pẹ̀lú ìyá kan tó ń bá mi ṣe. Àwọn ò bá Lizzy jà mọ́, àwọn ò ní jà mí o. Kí ló kàn mí àti jẹ́ òṣì? Ṣé báyìí ṣe pé moralization? Ṣíkó lóko madness. Òun ló ń ṣe kíni? Òun ló ń ṣe yín tó ń bá yín jà. Ẹ kó ṣì dànù. Tapu red paper. Ta ni red book wèrè? Paperwork to hell ibi tẹ́ mọ́ wọ. Paperwork to inú ná. Ẹmọ kan ní wọ́n fún ènìyàn ní paperwork inú ná. Ipò ń ṣe kíni, ipò ń dóná lọ. Mọ̀mọ́ ti ń lọ nìyẹn, ó dìgbà ó dàbọ̀. Ìyẹn ni red tapu tó ń gbé wọn lọ sínú ná. Àbí kò fẹ́ bá mi dáa fún Tina ni? Ṣé òun ṣe pé Tina ṣe èrè? Ṣé òun ṣe pé ayé Tina tiẹ̀ ti bàjẹ́ ná? Kì í ṣe pé ṣáyé ò fẹ́ bàjẹ́.
Tina olórí burúkú tẹ́ pé wọ́n sọ fún wa pé ó ń lo oògùn HIV. Ebi Sister Ṣọlá Yusuf sọ fún wa báyé Tina ṣe bàjẹ́. Mò ń gbé gbogbo show yẹn bọ̀, a máa ṣe analysis lórí ẹ̀. Èmi ò ń bú àgbàlagbà, màá ṣe máa bú àgbàlagbà. Èmi àti Tina lẹ́gbẹ́. Èyí tó bá jẹ́ age mate mi nínú ilé yín, òun la máa ṣe kíni, òun la máa fi wéra wa. Màá ṣe wá máa bú àgbàlagbà nínú 21st century tá a wà. Nígbà tí èsì pé mi jọmọdé ìṣẹ́. Èmi ò lè ṣe kíni, mi ò lè bú àgbàlagbà. Ẹ má máa ti ọmọ yín sí àwọn tẹ́ ẹ̀ ṣe kíni, àwọn tẹ́ ẹ jọ ń ṣe fracas lọ́rùn. Hello? Àwọn tá a jọ ń ṣe fracas tẹ́ ẹ̀ sọ pé dọ̀kásì o, wọ́n dó o, wọ́n fọ́ o. Ṣé báwọn náà wá bá èmi tán sọ pé àwọn fẹ́ fẹ́ mi? Kí ló dé tẹ́yìn ẹ̀yin fẹ́ fọmọ tí yín tọrọ fún wọn ni? Ẹ bá mi tẹ love and like kí o ṣó yóò gbúdọ̀ lọ òtóró ti dùn jó. Máa fi sí pẹ̀lú kíní Tina ni àbórí Tina àbúrò ni. Gbogbo show tí mo ti ṣe fún Tina tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo gbé pamọ́ lórí YouTube, ó máa wà available lórí YouTube látọ̀la lọ. Grab yours get one free ni o. Àti gbogbo èyí tí mo ṣe fún mọ̀mọ́ wọn tí mo gbé pamọ́ látọjọ́ yìí. Ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo àwọn show tó gbá ski. Olórí burúkú Tina olófo ọmọ olòṣì aláyé bàjẹ́, ọmọ tí ò wo bàbá tọmọ ò ní wò. Ọmọ tí bàbá ò bá jèrè ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, báwo ló náà ṣe fẹ́ jèrè ọmọ? Olórí burúkú ọmọ olòṣì. Ayé bàbá ẹ̀ ń bàjẹ́ sí Ìbàdàn bẹ́ẹ̀. Olórí burúkú ẹ̀ wà á máa ṣe kíni? As in, are you mad? Ó dẹ̀ ń proud pé you are in London. Bàbá ẹ̀ ní kíni? Bàbá ẹ̀ lọ́mọ London, ó ń ṣorí burúkú ní Nàìjíríà. Olóṣì. Ó gbọ́ pé Comfort Homes and Garden ibẹ̀ ni wọ́n kó àwọn arúgbó tán yàgbẹ́ sára sí. Tán máa bẹ́ẹ̀ look after bàbá àti gbogbo nǹkan tó ń ṣe tí kò ní máa yàgbẹ́ sára mọ́. Ṣó pọ̀jù tó lórí burúkú ẹ bá fi change sílẹ̀ pé kan fi look after bàbá tó ṣe kíni, bàbá tó ṣọlọ́pọ̀ ẹ wá sílé ayé tó look after ẹ as a kíni, as a young ọmọ kékeré. Àbó fẹ́ sọ fún mi pé ìgbà táláyé bàjẹ́ tó ń grow up bàbá yẹn was not there for you. Ìgbà tí ìyá ẹ fi ẹ sílẹ̀ tó wá sílùú London, ọ̀dọ̀ bàbá kọ́ ló ń gbé, ò ní jèrè Tina, ayé ò dẹ̀ ní dáa. Òfò lómi ẹ̀fọn ṣe Tina wàá ṣòfò dànù. Èpè díẹ̀ lára ń fẹ́ o mọ̀mọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá gbé ṣépè kí n gbé Tina ṣépè káyé Tina bàjẹ́ beyond repair. Ẹ má máa jọmọ ọlọ́mọ gbé mọ́. Mama, bẹ́ẹ̀ ni, àní lọ́jọ́ náà lọ́hùn. Nígbà tó ń fi 60,000 màmá tó ń fi gbá pátá. Oh no, sorry, ṣé o màmá kan là ń ṣe? Oh God. Ọlọ́run bá mi jẹ́ kó dáa fún Adé. Adé ó máa dáa fún ẹ. Ó máa dáa fún ẹ. Téèyàn bá ti wà intelligent náà bó wọn ṣe ní gbá. Nígbà tá a bá ń sọ pé àwọn ọmọ orí street ní àwọn boys tán wà ní Turkey, wọ́n dẹ̀ fi 60,000 wọ́n fi gbá pátá níjọba. Màmá ń gbà tẹ́ bá ń sọ pé aṣẹ́wó ni Dorcas. Máa dúró kó tẹ́ ẹlẹ́ẹ̀dó ní Ṣàngó Òde ni. Níbi tẹ́ ẹ dókódé gan, style tí mi tí ì ṣe rí. Màmá, ẹ̀ ń jẹ́ kó yé mi pé ẹ̀yin ń di steering mú. Wọ́n dẹ̀ ń ṣe kíni, ẹ̀ dẹ̀ ń jókòó léṣò. Kí ló fà? Kí ló wá ṣẹlẹ̀? Mélòó ni mo wá tí ì dò? Tá a bá máa kà sílẹ̀, tá a fẹ́ kà sílẹ̀. Oko tẹ́ ẹ ti dó, ó ń lọ bí 2,000. Ẹ̀ dẹ̀ jẹ́ kémi náà dé 2,000 kẹ́ tó tójọ́ mi. Ẹ̀rọ ló ń bà mí nígbà tó jẹ́ pé style tèmi ò tí ì ṣe rí gan. Ẹ dẹ̀ ń sọ fún mi bẹ́ẹ̀ ṣe lánàá mo dẹ̀ ń gbọ́ mo ti ṣe style tí mo jókòó, mo wá di steering mọ́tò mu, mo wá ń jókòó léṣò. Ẹ̀ ń dòdòkúdò. Ẹ̀yin ni mo fi jọ mà. I am your mini. Ẹ̀yin ni mo fi jọ. Gbogbo okó tí mo bá dó, ẹ̀yin ni mo fi jọ. Mi ò tí ì dó tó yín. We are on peace lane, sorry. Peace. Tó bá gbádùn show yẹ fún mi star. Ẹ fún ẹ jẹ́ ń rọ́wọ́ yín. Ṣé show yìí dùn àbí ò dùn? Èmi kí ló kàn mí? Èmi máa jábọ́ lọ ní tèmi. Àbí mo ti wo kọ́mẹ́ǹtì. Kí ló kàn mí àti kọ́mẹ́ǹtì? Ó máa ṣe ń sọ kó máa jábọ́ lẹ́yọ kọ̀ọ̀kan. Tina Ògúnbàwò, ò ní jèrè nínú ayé. Rédèrèdè rándanràndan ló máa parí ilé ayé ẹ̀. Orí burúkú òṣì òfò ìdààmú àìṣe dáradára nínú ayé. Òun ló máa ṣe kíni? Òun láyé ẹ̀ máa bá lọ Tina Ògúnbàwò. Bí bàbá ẹ̀ ṣe rádaràda tó ń ṣe rándanràndan. Táyé ẹ̀ tí ò wọ anybody ò fáyé bàbá ẹ̀ tí ò fi tọrọ. Tina, bí ayé bàbá ẹ̀ ṣe parí, bẹ́ẹ̀ ni ayé ẹ̀ máa wọ́ọ̀sì ju ayé bàbá ẹ̀ lọ. Ìkà ni ẹ́ o. Kò sírù nǹkan tí bàbá yẹn ò bá ṣe fún ẹ. Peace orí peace lè ní láwá o. Kò sírù ẹ̀ṣẹ̀ tí bàbá yẹn ò bá ṣẹ̀. Ẹ̀yin ọmọ àlè kan dájú ṣá. Ọmọ àlè ni ẹ o. A ní láti ṣe DNA fún Tina Ògúnbàwò. Ṣé ẹ sọ pé bàbá yẹn ló bí? Báwo ló ṣe dájú? Ẹ dẹ̀ máa múra ẹ̀ máa lọ fọ́lùdé. I'm going on holiday with all my children. Bàbá ẹ̀ dẹ̀ wà Nàìjíríà níbi tó ti ń ṣe kíni, níbi tó ti ń yàgbẹ́ sínú pò. Èpè gidi ni, èpè ńlá ni. Bíbélì ní bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ
Tina olórí burúkú ogun bá ń wò kò bọ̀wọ̀ fún bàbá rẹ̀ instead ó fi bàbá ẹ̀ wọlé ni. Peaceful lẹ́yìn náà ni peace. I will never ever abandon Mr. Ogunbanwo because bàbá yẹn he did not do anything wrong. Bó lórí burúkú Tina, aláyé bàjẹ́ Tina, ọmọ òfò Tina, ọmọ àdánù, ọmọ ìbànújẹ́, ọmọ tó ń fi ṣépè fọmọ Tina Ogunbanwo. Òun ló ní gbogbo èpè pátápátá torí lórí burúkú ẹ̀, òun ni kò ṣe kíni, òun ni kò rántí bàbá tó jìyà nítorí ẹ̀ ní Nàìjíríà. Kò ń ṣe Tina nìkan, àníwálé ló ń fẹ́ gbá bàbá òun létí. Kí la wá ń sọ, kí wá ní big deal. Ẹ wo, ẹ̀yin Odo Nation. Ilé ayé yín ò wá o. The story of your life is a pathetic one. Very dirty story. Story tán ò gbọ́dọ̀ fi ṣàdúrà fún yàn. Story ayé yín ò dáa. Ogun ìdílé burúkú ń bá yín jà. Èpè ìyá àti èpè bàbá ó wà lórí àwọn ọmọ, ó dẹ̀ manifest nínú ayé wọn. Èmi ò bá yàn jà o. But when you don't know about Nigerian politics, don't be chatting shit and nonsense with us on Facebook. Kí lórúkọ ẹ pè mí, ó ṣe kíní kan, ó pè mí lórí fóònù. Kí lórúkọ ẹ, Ṣèyí Tinubu, ó call, ó ṣe kíní kan. Ṣèyí Tinubu call you, you wish. Wọn ti ẹ̀rí nìyàn gidi láti pè. Oh my God. Odo Nation jẹ́ ká lọ sùn. A tún padà wá lọ́la. Fún mi ní next song. Tẹ́ bá padà wá lálẹ́ náà mo tún lè padà wá lálẹ́. Ṣé, like I told you, I'm not gonna abuse you. But everything you say to me, olórí burúkú aláyé bàjẹ́ Tina Ogunbanwo, we get it back. Anna, a jẹ́nu ẹ̀. Wálé, ó máa ṣe kí ni ó máa enjoy bàjẹ́. Tẹ́ bá lọ sọ́dọ̀ àwọn ọmọ kéékèèké. Gbogbo àwọn ọmọ yín kéékèèké yẹn, Joy, don't think I don't know their name. Wọ́n ń bọ̀ lórí ìkànnì mi. Gbogbo wọn ló máa ṣe kíni. Gbogbo wọn ló máa jẹ́ lórí ìkànnì mi. A máa mú wọn wálé ẹ̀kọ́ kọ̀ọ̀kan sí nǹkan tó wá ṣẹlẹ̀. Ẹ má miss analysis Larry. Because show tí Larry ṣe yẹn kò sí rọ́ nínú ẹ̀, òtítọ́ ni. Ẹ ní láti máa manipulate wáyé pé kíní kan. Kí ló nǹkan tó fà á? That thing tó wá ń ṣe kíni tí show yẹn dùn yín so much. Ẹ̀yin náà ẹ wọ ọmọ Anna náà. Ọmọ ọdún mélòó ni Anna? Ìgbà tí Anna lọ ṣẹ́yún di ọ̀dà wọn lọ́jọ́ kìíní, wọ́n ti tẹ ọyàn Anna, wọ́n ti fẹ́ tẹ̀ pa. Ó wá rí rọ̀pọ̀tọ̀rọ̀pọ̀tọ̀. Wọ́n tẹ̀ ní tẹ burúkú ni. Bọ̀bọ̀ tó ń pè ní kíni? Bọ̀bọ̀ tó ń pè ní Larry yẹn kò náìsí o. Ó ló máa ń gba ọyàn Anna ẹni tó máa ń tẹ ọyàn ẹ̀ tó máa fa orí ọyàn ẹ̀. Ó ló máa fa láti wájú báyìí, ó fà lọ sẹ́yìn. Ó ló ń dòńdòkúdò wèrè, olóyún 6 ló ṣẹ́ fún. Káyà tatatatata. Ṣé kìtìtìtìtìtì kí ló dé? Oh God. It's too much. Hello? It's plenty. It's too much. Analysis Larry. Ẹ máa bẹ̀rẹ̀ ká fi ṣe òbí. A bẹ̀rẹ̀ lọ́la. Thank you for watching. Mi ti fẹ́ lọ sùn nìyẹn. Tomorrow, sorry, before I go to bed. Tomorrow, ẹ má gbàgbé. Ọmọ ọlọ́lá. Ó máa ṣe show lọ́la. Gbogbo ọmọ Odo Nation, ẹ make sure pé join platform ọmọ ọlọ́lá. Calling show ni. Tọ́n bá ti bẹ̀rẹ̀ calling show wọn lọ́la. Ọmọ ọlá máa ṣe calling show lọ́dọ̀ ẹ̀. Ó dẹ̀ máa ṣe kíni, ó dẹ̀ máa sweet gan tó máa gbáàsì. Kẹ́ jẹ́ ká join ẹ̀ ká fún ní support. Ká calling, ká ṣe kíni, ká bá ojú anybody jẹ́ anyhow tó bá ṣe ń wá. Ẹ má bú màmá o. Mi ò fẹ́ kẹ́ bú màmá o. I no fight yàn. A ṣe wà lórí peace wa o. Ẹ má bú màmá. Ṣé yín bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká maintain peace lane. But tí màmá bá ṣe kíni, tó bá ṣe kíni wọn náà, a máa ṣe kíni, a máa dá padà. Mo ti fẹ́ lọ sùn nìyẹn. Ẹ má gbàgbé Harmony Gardens for all your properties. Pátápátá. Ìwọ tó fẹ́ ṣe kíni, ìwọ tó fẹ́ mortgage, tó fẹ́ ra mortgage like the one we buy. Tá ṣe máa ń ṣe mortgage ní London, ní Europe gbogbo ẹ̀. Ìwọ tó bá fẹ́ ṣe mortgage, we have a very lovely mortgage system that is set out at Harmony Gardens. Má gbàgbé Goldwem Ìyá Ìjẹ̀bú tó bá fẹ́ gbogbo àgbo ewétegbò tó confirm. Goldwem Ìyá Ìjẹ̀bú wọ́n ti wà pẹ̀lú wa láti ọdún tó ti pẹ́. Àgbo wọn ń ṣiṣẹ́ ó mú yes. Lọ́wọ́lọ́wọ́ báyìí, kóńdó tí mọ̀mọ́ ń tà ó wà available in stock ní LPD Couture. Wàá mú kóńdó tiẹ̀, gba kóńdó kó gba dọ́gì. Kóńdó wà available. Bẹ́ẹ̀ ni, ìyẹn kóńdó tí Adédèjì olórí burúkú wèrè aláyébàjẹ́ olóko píníṣín.
olóko pìní speaking aláyébàjẹ́ wèrè olórí burúkú aláyébàjẹ́ adédèjì torí bí ọ̀pọ̀lọ́ ń pèèyàn lọ́pọ̀lọ́ ẹni òfò ẹni àdánù ẹni èpè ẹni títí ẹ yí àbó lórí burúkú ni ẹni ṣé tán bá tiẹ̀ ń sọ pé níyàn tiẹ̀ fẹ́ dóko ṣé wo olórí burúkú pìní speaking tó yẹ pé tó olórí burúkú aláyébàjẹ́ tó ò bá tí ì lo kóńdó olórí burúkú ẹpẹ ò ní dìde tí ẹ bàjẹ́ gan tiẹ̀ àbó lórí burúkú ni ẹ tó ò bá tí ì lo kóńdó olórí burúkú ẹ ò lè pàfọ́ọ̀mù náà ìwọ tán ní 2 minute man ni ẹ èmi ò kí ń dún àwọn kóòṣì mi ò kí ń dún àwọn kóòyà olóṣì wèrè ó náà fẹ́ wáńkí o ẹ wá gbà wá àwọn olórí burúkú tán wà nú ewé àwọn yẹn náà máa ń sọ pé wọ́n fẹ́ wáńkí àwọn wèrè tí ò lókòndì ṣé wọ́n sọ fẹ́ pé mi máa ń dún olórí burúkú tí ò lókòndì àbí tí ẹ fẹ́ bàjẹ́ ni o gbọ́ voice note èmi àti Ṣọlá ni Ṣọlá ó ní okó lọ́wọ́ ó ní ẹkùn lọ́wọ́ tó bá fi nà ya ayé yẹ máa bàjẹ́ àbí tí ẹ fẹ́ bàjẹ́ very ugly shapeless àmú ẹ̀bà wèrè aláyé bàjẹ́ wèrè olóṣì níbo ni wèrè ẹ ti rí hunchback tó wá ṣekùn dòròdòrò wèrè olórí burúkú smọ̀lì olóṣì míjẹ̀tì òfò tó ṣekùn dọ̀rọ̀dọ̀rọ̀ wọ́n ń dó gbogbo ọkùnrin olórí burúkú ìwọ náà náwó sókè ìdẹ́kàtì ó fẹ́ dẹ́ mi nì olójú ọ̀pọ̀lọ́ wèrè somebody ta ló gbẹnu ẹ sọ̀rọ̀ ta ló ráyè tiẹ̀ olófo kò ní bá mi dáa fún ẹ kò ní yẹ olórí burúkú ẹ ní wọ́n fẹ́ bi mí léèrè why is it that dọ́kàsì ṣé bá a ka mẹ́nìkan nídìí ní ọjọ́ kan kí ló dé ta tún wá ka mẹ́nìkan ní ọjọ́ báyìí olóṣì ìjẹ́ wo lolórí burúkú ẹ di security lórí òbò mi ṣe bọ́ níṣe níyàwó ẹ náà fòbó ṣe bára káàkiri ní gbogbo Amẹ́ríkà kò ní dáa fún ẹ ó fẹ́ bú gbogbo èèyàn ìwọ wá ń ta sí gbé bọ́dì ṣé fẹ́ ṣe kíní kan ni ìwọ bá nírú gbé bọ́dì yẹn lẹ́gbẹ̀ẹ́ ilé ayé ẹ ò bá bàjẹ́ tí bí ayé ẹ ṣe bàjẹ́ olóṣì ẹni òfò ẹni ègbé ṣé patí bọ́ ṣe ń ṣe patí ní Nàìjíríà nìyẹn ó lọ lódìdí láti ilẹ̀ Amẹ́ríkà ó ló fẹ́ lọ ṣe patí fún bàbá ẹ̀ àbí ṣé ìyá ẹ̀ ló fẹ́ lọ ṣe patí fún wo patí tó ṣe shameless idiot olórí burúkú ẹni èpè ẹni òfò mo lérò pé kò fẹ́ bá mi dáa fún ẹ àbúrò ẹ burú ni kí ló dé bá mi bi Tina lérè pé kí ló dé tán fi okó tán fi ń dára fún lójoojúmọ́ kí ló dé tán fokó tán fi ń báyé Tina jẹ́ kí ló dé tó kó bá ti Tina jẹ́ kí ló dé táyé Tina bàjẹ́ tí òun kó kan lè yẹn dó ṣe mọ̀ pé gbogbo èèyàn lèmi dó tẹ̀sí ni mo dó Ṣẹ́gun mo dó Ṣọlá mo dó Ṣákì mo ṣe kinní kan gbogbo àwọn tí mi ò rí rí olórí burúkú yín ni mo dó wọn kí ló wá dé tẹ wá fẹ́ ní ṣe máa wá ní ká má abẹ́ ṣìrì ẹ máa ní ká má believe pé wọ́n dó Tina lórí social media ni àbúrò yín burú ni ṣé ká má believe story bam Frank Balẹ̀ nígbà tí mọ́mọ́ bá ní ká má believe story Frank Balẹ̀ ṣọ́rọ̀ nìyẹn àbí sọ lẹ́nu ẹni pé ká má believe story Larry àṣẹ ní believe ẹ̀ Larry fọ́ọ̀kì sóbò àná ó dẹ̀ tún dó Tina ẹ̀gbọ́n ẹ̀ ó dọ̀la mò ń bọ̀ lọ́la àbí kí ni èèyàn imagine ìkọ́mọ mẹkáníìkì má jẹ́ ń tàn ẹ́ àbólórí burúkú yẹn olùṣẹ́ aláyébàjẹ́ adédèjì ó ò lè dúró sẹ́gbẹ̀ẹ́ àlùjọ àbórí ẹ̀ burú ìwọ olóòórùn ìwọ oníranù lọ́wọ́ àlùjọ tó ń wò lórí Facebook ó sì kò ń ṣe àlùjọ tó ń rí ní real life wọn bí ìyá ẹ̀dá kó dó sẹ́gbẹ̀ẹ́ wọn bí ìyá ẹ̀dá wọ́n ṣe ọlọ́dún ọmọ gbẹ̀rígbẹ̀ ó dún ọmọ gbẹ̀rígbẹ̀ àlùjọ sọ fẹ́ pò ń domi wọn bí dákó sọ fẹ́ pò ń domi olórí burúkú olóṣì ó ò lè dúró sẹ́gbẹ̀ẹ́ ó ò ṣe é mú yan gan ó ò ṣe é ṣe kíni ó ò ṣe é mú yan gan ó ò ṣe é mú yan mi ò lè du ẹ ó ti kúrú ju olórí burúkú ò lè lókòndì ṣebí ìṣèjú wa bí ló máa ń pèsè orí fóònù ẹlẹ́màámi ẹjọ́ ṣé kóńdó yẹn ti tán olórí burúkú ó nídìí kóńdó jẹ́ lọ́ra Viagra àbí kí ni wọ́n ń pè tó máa ń jẹ́ kókó le kó lórí burúkú ẹ kókó ẹ le kí yẹn máa wà lẹ́mọ̀ kí tí ẹ bàjẹ́ kí wọ́n gbé ẹ olóṣì ẹni tó fi kóńdó gbéra ìyẹn náà fẹ́ máa ṣe bí ọkùnrin lórí Facebook àwọn nọ́mọ ọkùnrin gan àti ìjẹsẹ̀ wọn tán ká máa tó ṣe léè tí ó kọ́kọ́ máa láwọ́ nìkan lórí burúkú tó gbérí olóṣì ẹni èpè ó dàárọ̀ jàre.